ìwọ ló bà ìyàwó lọ́wọ́ jẹ́. Yes, gbogbo àwọn èèyàn ńláńlá nílẹ̀ Yorùbá tó jẹ́ èèyàn gidi, Benjamin Adékúnlé, ìwọ ló bá yé gbogbo wọn jẹ́. Akíṣekínní kan bàbá general yẹn tó sọ fún ẹ pé Ọbásanjọ́ má ṣe gọ́gọ́ tẹ̀lé àwọn Fúlàní, ìyẹn káwọn náà nọ́gbọ́n ọnú. Ṣé ló lọ sọ fún àwọn Fúlàní? Ó wá pé oníkó sọ̀kọ́tọ̀ sọ fún ẹ lójú gbogbo wọn. Wọ́n dẹ̀ dismiss ẹ lójú ẹ, wọ́n bá yẹ jẹ́. Ìwọ ló bá yẹ jẹ́. Akínmọ̀ọ́nì àbí Akínkínní kan ni bàbá yẹn jẹ́. Ọbásanjọ́ ṣọ́ọ̀rẹ́ a máa fi ẹ̀jẹ̀ bábíkì ní ò lẹ́nu ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ó. Àgbàyà ní àgbà òpònú, àgbà dídìrín. Ẹ tún wá sọ̀rọ̀. Ẹ̀yin tún tàwa fún Fúlàní. A máa báyé Fúlàní jẹ́, a máa báyé yìí náà jẹ́. Ayé Fúlàní ti bàjẹ́ rẹ̀ ni. Ẹ káàbọ̀ sí orí ìkànnì. Ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí. A máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá. Ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ. Ètí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣó ti tọ́ ní ọ̀rọ̀ ikú tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré. Ìwọ tó bá ti subscribe bóyá subscribe o lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré. Ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. Àbọ̀ orí bá ṣe ń lọ, ṣé wọ́n lè ṣe nǹkan tó ń lọ yìí? Ṣé ó lè ṣe nǹkan tó ń lọ yìí? 3-time president useless. 3-time president wasted. Ẹ tún wá tún sọ̀rọ̀. Ẹ dákẹ́ o, bàbá dákẹ́ o, dákẹ́ ààrẹ, a máa fi ẹjẹ bábíkì gbẹ̀yìn níṣẹ́. Wàláì. Kò jẹ́ kúrú àgbà tí yín wà láyé mọ́ náà. Ẹgbẹ́ òṣìkà ní ìnà àtẹgbẹ̀yìn lé. Ẹ ń tà wá fáwọn Fúlàní, ẹ ń tà wá Fúlàní. Mi tẹ̀ fẹ́ sọ̀rọ̀ àwọn Yíbò. Àwọn yẹn ń ṣe threat fún wa. Má bínú. Wo bàbá, go and sit down, Mr. Ọbásanjọ́. Wọ́n ń sọ̀rọ̀, irú ẹ̀ ń sọ̀rọ̀. Ó yẹ kí tuntun mú ju ẹsẹ̀ wọn ni. Yẹ ẹsẹ̀ wọn ló yẹ kó kú sí. Tinubu ju Ọbásanjọ́ sẹ́wọ̀n fún wa. Kó wà bẹ́ẹ̀ 6 years kó tó lọ á ti kú síbẹ̀. Jù sẹ́wọ̀n, àfẹ́ kó máa sọ̀rọ̀ mọ́. Jù sínú cage, mọ́ kí ni. He's a gorilla man. He belongs to the cage. Bàbá cage ẹ̀, ìsọkísọ ẹ̀ ti tó. Ó dàgbà títí ó bá yé wa jẹ́ ni kò sí kò tó ṣe fún wa. Ìwọ ló pa Awólọ́wọ̀, ìwọ ló pa West, ìwọ ló pa free education, ìwọ ló pa everything, ìwọ ló pa Oòduà management, ìwọ ló pa Oòduà business, ìwọ ló pa everything fún wa. Ìwọ ló ta gbogbo kọta ní nílẹ̀ Yorùbá, ìwọ ló join gbogbo àpapọ̀ tó kọ fún Fúlàní. Ó tún sọ̀rọ̀. You are the genesis of the problem. Tinubu jọba sọjọ́ sínú cage. Gorilla belong to the cage. Kò yẹ kó wà láàrin èèyàn. Is a gorilla man. Sọ sínú sùn fún wa ká ló máa wò ó. Ó sọ yìí mo dúró náà. Up Oòduà nation, up Oòduà nation. Ọbásanjọ́ ní bẹ́ẹ̀ ni òdodo ni àwọn èèyàn sọ o, ìyà ń jẹ wá gidi tí èṣe ti kékeré. Ìyà sílẹ̀, wọ́n ló dá ìyà sílẹ̀ fún wa. Báyìí ló dá ìyà sílẹ̀ fún wa. Gbogbo òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ London Ọbásanjọ́ fún Nigeria government ló sanwó òṣìṣẹ́. Nigeria government ló sọ gbowó òṣìṣẹ́ Ọbásanjọ́. Ìrọ̀lọ́. Ṣé iye Tinubu lè mú ó lè arrest former president ni? Ṣebí gbogbo wọn ti fẹ́ máa kó. Ó lè arrest anybody ó lágbára rẹ̀. Ṣebí wọn kàn ń sọ kàn. Ṣebí former president mà ní. Ṣé Abacha ò jù sẹ́wọ̀n? Àti former àti non former, ṣé Abacha ò jù gbogbo wọn sẹ́wọ̀n? Bí kílẹ̀ ní sọ? Cage nílé bàbá yẹn bá dá padà sínú cage. Ẹ dá bàbá padà sínú cage. Tó bá jẹ́ kí wọ́n lè máa gbéra wọn ní tí bàbá ló dá ogbẹ̀ sílẹ̀. Bàbá ló nígbà táwọn Awólọ́wọ̀ tó ń túlẹ̀ Yorùbá ṣe, bàbá ló dá gbogbo ẹ̀rú tó gbéjọba fún Ṣàgàrí. Tó sọ pé òun fún wa ní Operation Free the Nation, tó pé òun ló ní farm. Gbogbo òṣìṣẹ́ tó wà ń bẹ̀, federal government ló ń sanwó ẹ̀. Bàbá yìí ló ta àwọn fáwọn Fúlàní tí gbogbo láyé fi dàrú. Àwọn Fúlàní ìdẹ̀ ló ṣe ń support dọ́là, kò láìkí wa, ẹ sọ oore tó bá sọjọ́ ṣe fún wa rí. MTN, ṣé oore MTN ni? Ṣé ọ̀fẹ́ là ń lò ní? Tí òun bá ṣe, MTN ti wà ń bẹ̀ láti 1971. Yes. Muritàlá fẹ́ ṣe fún wa. Ṣé system tí Muritàlá tẹ̀lé, tí Muritàlá gbé sílẹ̀ fóun, ṣóun lòun tẹ̀lé, ṣe bá wà láyé ojú wa ló ṣe. Nígbà tí Muritàlá gbàjọba,
that is the only leader tá a ní tó yẹ pé ó dá láyé táwọn èèyàn àwọn many people mọ̀ ó kàn tó oṣù mẹ́fà ló ṣe ó wà effective kéèyàn ṣèjọba oṣù mẹ́fà kó sì máa ròyìn ẹ̀dí sí yín ẹ ṣe ẹ̀rí bó ṣe wọ́n dà ó control everything tọ́pá báyìí tó gbé bàbá Ọbásanjọ́ yìí só ba gbogbo ẹ̀jẹ̀ ni bàbá yìí ba gbogbo ẹ̀jẹ̀ kò ní brain kò nọ́pọlọ askisa ẹ mọ̀ kọ́ tó ń jẹ́ askisa ẹni tó máa ń làdí ó ń làdí bàbá yìí làdí àwọn Fúlàní darúgbó ni ó sì tún làdí àwọn Fúlàní lọ ìgbà tó fẹ́ gbàjọba lọ́wọ́ ìgbà tó fẹ́ wọlé ní 1999 tó lọ bá Babangida pé kọjá kóhun ṣebí Kálù sọ fún wa ṣe ló ń dọ̀bálẹ̀ báyìí fún Babangida ó ń dọ̀bálẹ̀ ìyẹn ló ń dọ̀bálẹ̀ nínú bedroom ẹ̀ báyìí mo wá bèèrè lọ́wọ́ Kálù ìwọ bàbá kí ni wọ́n ṣe ní bedroom Babangida ń dòwọ́ náà ni àbí kí lẹkùnrin ṣe bedroom ọkùnrin. àmọ́ wá dáre báyìí o ti padà lẹ́tẹ̀kẹ́ F1 444 kó lọ fún àkówọ ìgboro ayé lọ kó lọ máa buná jẹ o kó lọ máa ó dẹ̀ lú 8 years síbẹ̀ 8 years ẹ kí ló ṣe fún ọ̀rọ̀ Yorùbá kó sí kọ́ta lè tọ́ka sí ó ṣe ló máa ń ta tágbádá bá dọ́wọ́ wa wàá máa ta fún àwọn Fúlàní wàá máa ta fún wọn. Bàbá Tinubu ó lè dá padà sínú cage yes ẹ tú àwọn nǹkan tó wà lẹ́sẹ̀ jáde kẹ́ dá padà sínú cage kí bàbá yẹn lọ kú síbẹ̀ fún wa kò wúlò kó yẹ kó wá ta. tó bá jẹ́ wípé ní Nàìjíríà ẹ jẹ́ ká double tap tó bá yẹ pé ní Nàìjíríà tí president kan bá kúrò ní orí oyè àbí gómìnà tí ò bá ṣe ohun tó yẹ kó ṣe tó bá jẹ́ pé orí ọ̀fẹ́ wà fún láti lọ kú sẹ́wọ̀n ìyẹn ní bá dáa jù. ó wà ń bẹ́ẹ̀ wọ́n kàn ń ṣe pépà fúnra wọn nìyàn Sarkozy president of France ṣé wọ́n ti sẹ́tẹ̀sẹ̀ sẹ́wọ̀n ta ló wà nílé ayé tó ga jù lọ lọ. Is there any president bigger than law? Is there any immunity in a nation that is bigger than law? Tell us. Anybody in a nation that's bigger than law? That's bigger than constitution? We are under constitution, everybody. Ṣé Ọbásanjọ́ deserve láti wà lẹ́wọ̀n ni? Tí ó bá deserve láti wà lẹ́wọ̀n, wọ́n ìta bá ṣáájú sẹ́wọ̀n. Tinubu dá padà sẹ́wọ̀n fún wa. Ó ń deserve. Ẹ má jẹ́ kó witness election 2027 tí Nàìjíríà bá ṣe wà. Àwọn wàhálà tí ń nìyẹn because we want Nigeria to divide. Bàbá yìí báyé wa jẹ́ rẹpẹtẹ ní báyé everybody. Dag, ẹ bọ́ra owú. Mo fa Yorùbá kọ̀ọ̀kan sókè. Ṣé bóun ni ọmọ Yorùbá ẹgbẹ́ ń kó gbogbo wọn sí position sí? Kí ló ṣẹlẹ̀? Ṣé Fúlàní ò ṣe bẹ́ẹ̀? Ṣé ńgbà tí ẹ ti wà nídìí ẹ láti 96 kọ́ ni Fúlàní ti ń ṣe bẹ́ẹ̀ lọ́dún kó àwọn sí position? Yes or no? Tó bá dìgbà tiẹ̀ wà ní ìwọ wà fún Nàìjíríà, wà á mú Yorùbá díẹ̀, wà á mú Fúlàní díẹ̀, wà á kó Fúlàní púpọ̀, wà á mú Yíbò náà díẹ̀. Ńgbà tó ṣe bẹ́ẹ̀ bá ṣe báwọn Yíbò ló dominate ẹ̀, ó ní wọ́n ń jà fún Nàìjíríà. Ok, kí ni legacy ATS ẹ̀ ń bolo yọrí sí? Rọ́bì ṣe òmò kan tó ń ṣe. Ṣé èèyàn ń jà fún Nàìjíríà? Ṣé Nàìjíríà jẹ́ ìlú? Ó dáa, ta ló ní Nàìjíríà sọ fún wa? Ta ló ní Nàìjíríà? Ṣé àwa tá à ń pe àwọn ní Nàìjíríà sí Nàìjíríà? Is Nigeria our name? Ṣebí British ló ní Nàìjíríà? Wọ́n tẹ̀ hand over sọ́wọ́n fún àwọn Fúlàní. Wọ́n wá ń lò wọ as bọ̀yì. Ó pa gbogbo Yorùbá tó wà ń bẹ̀ òyàn ṣoríire o. Káyé gbogbo Yorùbá tó wà ń bẹ̀ jẹ. Bàbá òṣì. Ó wá kú ọ nìkan. Ìṣòrí ìwò ń sìn. Òbó ṣe ń ṣẹlẹ̀ yà abẹ́rẹ́ iléyà. Tinubu ìjọba sọjọ́ sẹ́wọ̀n. Ó di sáàfù ẹ̀. Ẹ̀wọ̀n ló yẹ kí bàbá yìí end sí pẹ̀lú nǹkan tó ti ṣe fún wa. Ọlọ́run òun ló jẹ́ kí Yorùbá move forward. Politics náà ó ń ṣe ló máa ń ba ayé wa jẹ́. Ọ̀dọ̀ àwọn Fúlàní ló máa lọ tòsí òní tòsí pátì Yorùbá. Bàbá burúkú yìí ìwọ náà ń sọ̀rọ̀ níwájú àwọn ṣé àwọn tó mọ sórí ẹ ni àbí àwọn tí ò mọ sórí ẹ. Ìwọ ló fọ́ọ̀kì gbogbo ẹ̀ up. Ìwọ ló bá gbọ́ ẹ jẹ́. Torí nǹkan tó fẹ́ jẹ́. Ó bà nǹkan tó yẹ ká jẹ́ ó bà jẹ́. Wọ́n bá wa sọ̀rọ̀ sí. Ó ga o. Ọbásanjọ́ ní òun náà ń pariwo ó ní gbogbo everybody lára ni o pé gbogbo wa lè bí ń pa. Ó ní lóòótọ́ ni o. Òun confirm.
ìwà ọlá màṣálù wa o ó ní lóòótọ́ lebi ń pa wá òun confirm o ó ní wọ́n ní kílì ó ní pípa ń kọ́ pípa yínpáyín kọ́ ó ní bẹ́ẹ̀ ni pípa yínpáyín ó ní ó lékè nkà kò ló ń kà ọ̀kántébù ni ó ní òun confirm pé pípa yín pọ̀ pé gbogbo èèyàn ní ara ń ní o everybody kálukú ń sá kíjokíjo kiri ni o so wọ́n interview ẹ̀ ní inú ìròyìn ibẹ̀ ló ti gbóhùn sókè tó ti ń parí tó ti ń sọ̀rọ̀ so ìyàlẹ́nu ló ń jẹ́ fún mi ńgbà tá a tún gbọ́ tí Ọbásanjọ́ náà tún sọ pé everybody ní n tó wálẹ̀ yìí ló ṣe kí ni ló kàn ó. Ọbásanjọ́ ló kírètì gbogbo ẹ̀ yes òun ni náà olóòpá gbọ́ ẹ̀jẹ̀ ní 1979 yes tó gbéjọba fún second class teacher yes tó fún àwọn Fúlàní lágbára òun ni náà tó mú gbogbo nǹkan táwa ní tó dápọ̀ tó kó gbọ́ ẹ̀ fún Nàìjíríà gbogbo nǹkan tá ní bàbá yìí dá gbogbo ẹ̀ ó fọ́ gbogbo ẹ̀ lójókòó fún Nàìjíríà Thick Island wa NTA wa our house in London gbogbo structure wa yes ó kó gbọ́ ẹ̀ ó kó fún Fúlàní ó lóun kó fún Nàìjíríà kí ló ń jẹ́ Nàìjíríà àwọn wo ni náà ṣebí káfí nínú káfí kò fi kùkù ká jẹ́ nǹkan kan náà ká mọ̀ nǹkan tó ń lọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé Nàìjíríà ó jẹ́ invisible ni àbí tó bá ṣe èèyàn ṣé Nàìjíríà máa wà ṣé èèyàn kan ni Nàìjíríà ṣé títì kan ni tàbá jẹ́ èèyàn yẹn ṣé ó yẹ kó rí wá pé ṣé ó yẹ kó rí báyìí kẹ́nìkan máa pa wá everyday kí wọ bàbá Ọbásanjọ́ sì máa bá wa sọ̀rọ̀ Nàìjíríà láti 1960 tó ti gbéjọba sílẹ̀ ní Fúlàní ti ń pa wá you are part of them. Mayeti Ala ni wọ́n náà Mayeti Ala ni ẹ yes Mayeti Ala ni ọmọ Tinubu yes a rí ibi tó ti initiate òun náà mi rí ti Tinubu but ìwọ automatic Mayeti Ala ni ẹ because ẹ̀yin Fúlàní ló máa ń dúró sí kò sí kọta sọ láyé òní sí lẹ́yìn wa. àbí Ọbásanjọ́ ti gbọ́ fìrìfìrì orúkọ ọmọ wà nínú líìsì tó bá jáde ni. orúkọ ẹ máa wà bẹ́ẹ̀ náà nínú fọ́tò bàbá kékeré kan ló ṣe máa rí o lọ́jọ́ tí fọ́tò rẹ̀ bá ti jáde lọ́jọ́ tí fọ́tò rẹ̀ bá ti jáde Ọbásanjọ́ ìrẹ́jẹ ò sí nínú líìsì òun àti Abíọ́lá ló pa wá ṣe ló máa wà nínú líìsì o lọ́jọ́ tí èèyàn méjì tó bá jẹ́ onírìkíṣí ọ̀rẹ́ wọn ò kí ń pẹ́ kúká òun àti Abíọ́lá ló pa wá tó pé ìjọba fún Ṣàgàrí tó bá yé gbogbo Yorùbá jẹ́ tó mú gbogbo free education táwọn ẹ̀jọ́ tó bá wọ́ ẹ̀jẹ̀ free health a ní follow up tóbìnrin bá bímọ lọ hospital ọmọ awálé ọmọ máa wọ ọmọ yẹn yes a ní so many benefits táwọn gbàngbà táwọn wà lọ́mọdé à ń fowó ra oògùn yes gbogbo primary school tẹ́mi lọ public school ni a máa ń jẹun ni oúnjẹ ọ̀fẹ́ là ń jẹ yes secondary school tí mo lọ àwọn lọ́ fún wa níwèé lọ́ fún wa ní tie lọ́ fún wa ní uniform bàtà ní kọ́lá àtàwọn léèwé. ẹjọ wa sọ yí àyẹn mà. ṣé lè máa sọ yẹn síta ṣé yẹn ṣe máa gbọ́ síta bọ́ọ̀sì tá a mú lọ sí skul wọ́n máa pè ní SCTS ọ̀fẹ́ là ń wọ̀ nígbà tó yá ní ká máa sọ bá kọ̀bọ̀. àwọn bíbélì yẹn bá ṣiṣẹ́ ló bá gbọ́ ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ bàbá yìí ló bá gbọ́ ẹ̀jẹ̀ yes both your military and your democracy regime it's a waste and disaster and disastrous. ọba tún sọ̀rọ̀ lẹ́ni ó ní wọ́n fara ni wá ta ló dá sílẹ̀ ìwọ ló fi foundation ẹlẹ́ tó fara ni wá ìwọ ló bẹ̀rẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ fara ni wá. yes nígbà táwọn ìdí àgbọn tó gbàjọba lọ́wọ́ ẹ̀ èmi wá sí London èlò la tíkẹ́ẹ̀tì wọ̀ pé 300 naira. àwọn ìdí àgbọn sọ lókè náà pọ̀lísì ṣe ń jí owó jáde àwọn fẹ́ kọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ká máa ṣẹ́ ìyá mi tá a bá ṣẹ́ 100 naira ńgbà yẹn owó ti bàjẹ́ nìyẹn wọ́n fún wa ní £60 àwa kọ ṣẹ́ẹ̀kì àsọmọ ọdún ipe òkè ṣe ẹ bá lè fẹ́ wọ̀lú wa tó ní £60 lọ wá ní òkè £60 yẹn o afẹ́ fi wọ mọ́tò délé ni owó tá a máa gbà tá a bá wọlé lélẹ̀ àwa fún wọn ní ṣẹ́ẹ̀kì 5,000 kò dẹ̀ sí físà gbàgá à ń lọ ni 3 days a máa lọ àti ti padà sí. kálukú wà ní.
wow. Friday la máa dé Monday àti wà lẹ́kọ̀ọ́ láàárọ̀ Monday a máa kó mi lálẹ́ Sunday à ń pàdé bọ́ọ̀sì a máa wọṣẹ́ ministry ni mo ti ń ṣiṣẹ́ a máa wọṣẹ́ láàárọ̀ Monday àwa ṣe fàájì ni àwa ṣe pàtí tá à ń ṣe yìí la máa wá ń ṣe ń gbà yẹn a máa wá jó fújì ní London èlò ní tíkẹ́ẹ̀tì náà níbi tá a ti ń ṣe lè máa gbọ́ pé ìyọ àmì ìlàfẹ́ lọ àwọn márùn-ún ìmá sanwó ẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ wà láàrin àwọn tó ń jí owó bàbá wọn wà láàrin wa gbogbo wa mí sọ ọmọdé ni wa ìjọ tí máa wá sí ìlú finally tí máa sọ pé máa jókòó ní 1983 girlfriend ló sọ pé mo ti ra tíkẹ́ẹ̀tì fún ẹ ọmọ ìlú yìí máa dàrú jẹ́ ká máa lọ síbẹ̀ ká lọ máa gbélé ayé wa bí ṣe débì nìyẹn kì í ṣe pé à ń plan ẹ̀ náà kó tẹ́ pé ìdí fàájì la máa wà báyìí tọ́wá ní kí ló ń ṣe àmà ní kankan ṣẹlẹ̀ wọ́n náà máa bẹ̀ ìjọba náà tún la gbogbo àmàsáyé lọ́ra Apex Secret lọ́ máa ń pè Nigeria Airways gbogbo plane àwọn wèrè yìí wà pa gbogbo ship wa wọ́n kún lọ́dà wọ́n forúkọ wọn sí gbogbo nǹkan tá à ń jẹ wọ́n tẹ̀ ń jẹ́ sórúkọ fọ́ká wọn Àtíkù mú owó custom ṣe mọ̀ pé kí ló Nigeria custom ẹ máa gbọ́ Nigeria custom sí authority yẹ wọ́n wá lọ sí orúkọ nírù custom wáyé wọ́n pè yẹn ní orúkọ kan lórúkọ òyìnbó wọ́n wá mú authority wọ́n pè yẹn ní Anthony Limited so gbogbo ṣẹ́kì tó bá ti wá lórí NCA wọ́n kàn sọ sàkáǹtì tí wọ́n ní Àtíkù ṣe lówó nìyẹn wọ́n kàn ń dá síbẹ̀ ni because initial nìkan ni initial dẹ̀ borúkọ company wọn náà lọ ẹ wo Babangida láti sáàkì ẹ̀ dání. ìwọ náà ń jẹ jollof rice ìjọba ìwọ náà ti jata ìjọba ti jẹ pé ìjọba ni. tó bá dé bí Saturday àwọn wọléwọlé tó ń pè ní takasu bí ìlú òyìnbó wọn máa fọ kọ́tà. ìwọ náà ti jata ìjọba ó jẹ pé ìjọba ni. gbogbo kọ́tà wa máa mọ́ bá tó ń jẹ́ yín bá jábọ́ sínú kọ́tà nígbà tí mo sọ yẹ ẹ́ mú padà ẹ jẹ́ àwa fi exercise book àfi ṣe ọkọ̀ a máa gbé sínú kọ́tà báyìí gbogbo ẹ̀ máa lé tó bá kọ́kọ́ ẹ wò wọ́n ti balẹ̀ ayé jẹ́ agbádùjì lóyìnbó lọ́nà ìlú òyìnbó kẹ̀ àárọ̀ báyìí lẹ́kọ̀ọ́ ẹ máa rí àwọn káńsù wọn máa kólẹ̀ wọn máa kó gbogbo máa fọ títì kẹ́fíkẹ́bọ̀dì tó bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ bá gbogbo ẹ̀jẹ̀ bá sọ wá di ẹrú àwádìí ẹni tó ń rùn ẹ sọ everybody tó lóòrùn nínú tó náà tó níjòyè àwa máa kí fún yín o ẹgbà bẹ́ẹ̀ we have nothing to lose èmi ò bẹ̀rù gbọ́gbọ́ ìbẹ̀rù ló padà dé ló nídìí láti bẹ̀rù mọ́ kí ẹ bẹ̀rù. ẹ̀yin tèkó gbọ́ngàn lẹ sọ̀rọ̀ lẹ́nu yìí ẹ̀yin tèkó ọlọ́run ajáre yín pẹ́. àṣẹ tí a fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ wọn ni. gbogbo nǹkan tó ń sọ àwa náà gbọ́njú bá díẹ̀ káti ẹ̀ lọ́mọdé ni wà bọ̀tá gbọ́njú bá díẹ̀ àwọn ò lọ sí free education because free education ti wá ṣe ń san bí 100 naira per term láyé ìgbà yẹn so àdúpẹ́ fọ́lọ́run àwọn ibi tí ìyá ti jẹ Nàìjíríà bọ̀. bọ̀dẹ̀ ráìsì ìjọba. tẹ́ bá ti wọ primary 6 báyìí gbogbo àwọn brilliant student láàrin yẹn máa kó gbàjọ wọ́n máa ní ká lọ ṣe scholarship àmọ́ lọ ṣe scholarship exam wọ́n máa ń pè bẹ́ẹ̀ ní Niger Loss ní Marina ibẹ̀ la pọ̀ fẹ́ mọ́ anybody ọmọ tẹ jẹ́ ìjọ tí minister of health confam ayága ni minister of health mo kúrò níbi iṣẹ́ mo fẹ́ lọ dispatch letter Supreme Court mo ti ṣiṣẹ́ ní kí n lọ dispatch letter bọ́ ṣe fi mọ́tò gbá mi nìyẹn ìyá aṣọ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ èmi mọ̀ pé mínísítà ló gbá mi mínísítà kọ́kọ́ bọ́lẹ̀ nínú mọ́tò báyìí ìyá àjàyà mo ní ìyá àjàyà ìyá aṣọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ òun ló gbé mi wọ general hospital because ibi tó ti gbá mi ibi TBS yẹn ni ó dàbí 3 minutes walk sí general mínísítà yẹn ló gbé mi débẹ̀ ọlọ́run tún wá kí mi ní 3 days mo wà lọ́sítù bẹ́ẹ̀ nígbà tí mo lọ tẹ́bá ní oògùn tó kó fún mi báàgì méjì ni mo fi gbé dé tẹ́bá dé gbogbo ilé wa oògùn máa ń kún gbogbo bẹ́ẹ̀ ni Ìjayà Broad Street lè ní ilé lágbà Broad Street agboolé láyẹni ní Broad Street ibi bẹ́ẹ̀ mo gbé dàgbà America Embassy ó wà ní Marina lẹ́yìn kùlé lé wa báyìí àwọn tó wà ní ọ̀nà tí máa ń lọ báyìí American Embassy àwọn èèyàn máa tò sí a máa fi wọ́n rẹ̀ ní pé àgbèrè a máa fi wọ́n rẹ̀ rìn tó máa dé lọ́tún àwọn tó ti rópin láàrin wa ló máa ń sá lọ sí Amẹ́ríkà
confam. Because wọn ò fẹ́ kàwé wọn fẹ́ lọ ṣiṣẹ́ àwọn tó fẹ́ kàwé bí lọ́ máa ń wá àwọn tó fẹ́ lọ ṣiṣẹ́ ń gbà yẹn Amẹ́ríkà ni ẹ̀rí pé wọn lọ Amẹ́ríkà even àwọn kù wa dé nílé ní ọmọ ní 94-95 pé wá lọ sí Amẹ́ríkà wá ní kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀ kí ni mo fẹ́ lọ ṣe àwọn tó wá sí ẹ́mbásì wọ́n máa tó bí a máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ marina ní ta máa play ball báyìí ta máa wò wọ́n pé kí làwọn ilé ìṣe fún. tí bá ti ní lẹ́tà táwọn jọ́ọ̀jì bá ti fún mi lẹ́tà wọ́n sọ pé compulsory èmi ní kí lọ deliver dispatch order òṣèlélé àwọn ọlọ́kọ́ mi lọ́kadà gùn ó lọ́kadà tó gbé fún mi. ayé Ọbásanjọ́ láti jẹ́ ìyà. òun ní sáà náà ló dá yà lẹ̀ Ọbásanjọ́ ló dá ìyà sílẹ̀ òun ló dá gbogbo sísítẹ̀mù dákúdákú yìí sílẹ̀ Ọbásanjọ́ ni. 30 years ago ni dádì mi ń jẹ́ kó yé mi pé Ọbásanjọ́ òun ṣe Yorùbá 30 years ago going to almost 35 years because dádì mi serve military. ẹni tó bá sọ bẹ́ẹ̀ òótọ́ ló sọ ìyá ló fi jẹ́ bá kò develop wa gbogbo lẹ́gàsì Awólọ́wọ̀ Ọbásanjọ́ bàjẹ́ kò lè continue. ó bà gbogbo ẹ̀ jẹ́ ó bà gbogbo sọ́kọ̀ yẹn ìyá mi kò ń ṣe pé gbogbo nǹkan tí Jákàndé fílẹ̀ lẹ́kọ̀ọ́ lé nìyí gọ́fúnà kan lórí òun ní ṣe máa ń wo tábà wà lórí ètò bá ti sọ díẹ̀ kò ní yé yín màá kàn fi yín lẹ̀ ẹjọ́ ẹ mọ àwọn tí ò súnmọ́ èkó dáadáa nǹkan táwọn eléyìí rí ló ń sọ̀rọ̀ ń pẹ́ tí Tinubu ṣe so gbogbo ntí lẹ́gẹ̀sì tí Jákàndé fi kalẹ̀. Queen mo sọ ọ́n kọ́ fún ilé ní ibì kan wà nígbà táwa wà ní secondary school a máa lọ ń gba student grant kí ló ń jẹ́ bẹ́ẹ̀ a máa bí bàtà wa a máa bọ́ sínú báàgì a wá wọ slippers wọ́n ti fún wa ní uniform ní school láti orí wa dé kókósẹ̀ wọ́n ti kó fún wa ní school nǹkan tá a máa wọ̀ ó wá kú bàtà àwa mú bàtà tiwọn nígbà tá mo pọ̀ náà tó kọ́kọ́ já ọgbọ́n yẹn àwa mú bàtà wa a kó sínú báàgì àwa débẹ̀ wọ́n máa ní ká fill application ṣe kó níbẹ̀ láyé àwọn bàtà wọ́n ti fún wa ní 500 naira 500 naira nígbà yẹn owó ńlá ni o ẹni tó márùn ta máa gbà owó Nàìjíríà sára mọ́nì ọ̀nà pọ̀ kọ́ ta máa fi ń gbowó mi fẹ́ máa la àwọn bí. ẹ jẹ́ kí yín lẹ́yìn mo pàdé máa kan nílùú kan bẹ̀yẹn ní Brazil máa ẹ̀ Ọlọ́run wà ní Nàìjíríà ní 1983 82-83 pé òun ṣiṣẹ́ ní VI ìgbà tí máa yín bẹ̀rẹ̀ sí rojú tó bẹ̀rẹ̀ sí sọ gbogbo benefit tó ń gbà ní Nàìjíríà Brazilian ni o Ọlọ́run bá ìjọba ṣiṣẹ́ benefit tó ń gbà bọ̀ tó ń mọ nǹkan tó ṣẹlẹ̀ bí Nàìjíríà ṣe bàjẹ́ dè nílùú kò yé òun ó fi first born ẹ̀ ó ní Nàìjíríà lòun ti bí first born òun yìí àwọn ò tiẹ̀ benefit anything from Nigeria benefit school táwa lọ àṣẹ sanwó ta fi jáde ni. Queen Ọbásanjọ́ ṣe kinní kan nígbà tí Muritala wà lórí oyè tọ́pá Muritala ti kó oúnjẹ tá a máa jẹ for the next 10 years oníkọ́ máa kó bọ̀ Queen ẹ máa gbọ́ ẹ máa gbélé yìí o ṣe ní frozen food àwọn màálù ńláńlá chicken oríṣi turkey bàbá yẹn ṣí wọlé fún wa ṣé bí bàbá yẹn ṣe kú báyìí wọ́n ta ogbó ẹ̀ sọ́sà ni àwa ń ṣá lórí omi ẹgbà everybody jẹun like 2 years tán náwó everybody máa dúró báyìí máa ṣá màálù wọ́n ṣe mọ̀ wọ́n ti gé wọn wọ́n wà nínú kí wọ́n ta ogbó ẹ̀ sómi àwa bẹ̀ sí ní ṣá ọtí ńkọ́ gbogbo yín pọ́tẹ́ wọ́n pọ́tí kan ní bex wọ́n pọ́tí kan ní àwọn tí orúkọ oríṣiríṣi wọ́n ta orí ọjà ẹ̀kọ́ tí máa ń fò a máa ṣá àwọn èèyàn tó wá ń tà wọ́n tún fi ń náwó lọ́wọ́ àwọn bíbù yóò ta ogbó ẹ̀ sómi níṣà because kí Fúlàní lè kó màálù wá ẹ wo ìgbà tó ti bẹ̀rẹ̀ wèrè yẹn. wọ́n ní bí yóò fi kankan sínú àbí. kò sí kankan nínú ẹ kí àwọn ọmọ káwọn Fúlàní lè kó màálù wá. wọ́n fi dà sómi. dà sómi kẹ àbí ẹ gbọ́ ìkọ́tọ̀ tí mo sọ ni wọ́n dà sómi káwọn Fúlàní lè kó màálù wọlé káwọn yẹn lè máa ta tiwọn ṣebí ẹyìn sìn wọn lọ ń jẹ farm káwọn lè máa kó oúnjẹ wọlé the same system àwọn ń ṣa màálù ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn sàlẹ̀ ẹbẹ̀rẹ̀ ọtí a máa mu tí báyìí títí látàárọ̀ sílẹ̀ ẹjọ́ kejì ẹ máa jí sínú ọtí ni because everybody ti ṣa ọtí rẹpẹtẹ jọ a kàn ń gbádùn lọ ní another 2 years gbogbo ẹ dùn Barrister pariwo
Láìgbádé bàbá tiwọn ẹ̀gbọ́n mi ìyẹn ń kọrin lọ inú ilé kan náà lọ bí wá sí láì tó jẹ́ Láìgbádé yẹn yes aláàlọ́rin nìyẹ́ Àwórì ni bàbá ẹ̀ ìyẹ́ fáìn gan bàbá ẹ̀ alájà ẹ wo àwọn pípù yìí Ọbásanjọ́ ló fà kí o gbẹ up àní oúnjẹ tí bàbá yẹn ṣí wọlé bàbá yẹn tún control price mọye tá à ń ra kóòkì ni ìgò kan 12 kọ́bọ̀ àwa tẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń ṣọ́ọ̀bù láti mú ìgò kan ìgò méjì ni ìgbà tí Murtala dé a máa ń ra kírètì ni gbogbo kírètì ò wọ 12 kọ́bọ̀ ni nà inú ẹ̀ wò 12 kọ́bọ̀ lẹ́yọ̀ kan tó bá tún wá jẹ́ kírètì la fẹ́ rà báyìí 30 kọ́bọ̀ ló máa bá dé 24 báyìí 2 naira 40 kọ́bọ̀ ẹgbà a máa gbé kírètì kóòkì kan àmú níjẹ̀díjẹ̀dí kóòkì la máa mú àmú omi Uncle Benz la máa ń jẹ gbogbo àwọn aráàlú òṣì tó ń kó sórí títì sìn lẹ́yìn ọ̀fadà Uncle Benz everybody ń jẹ ó ṣìpù gan Uncle Benz tó ti dowó ńlá yẹn sìn wọ́n ṣì wọlé fún wa ní ajẹ́yàmà. Uncle Benz kí ni Uncle Benz ṣì wà ṣá. Uncle Benz la máa jẹ ńgbà yẹn gbogbo long grain àwọn kìnnì kan àròsọ ní kálukú ń jẹ ní ìsìn àròsọ kìbí tó bá tẹ̀ tó rárá. ìpọ́tẹ̀dì ni oúnjẹ yapa sílùú ajẹ́yàmà Bọ́ǹfìtà ńkọ́ tẹ bá síkì báyìí tó bá sọ pé ẹ síkì lásán tẹ bá nìkan tó máa kó wa Bọ́ǹfìtà oríṣiríṣi míìkì ẹyin máa wo báyìí wọ́n tún ní àwọn nǹkan kan tẹ́ pé kò sí láyé mọ́ ṣe mí láwọn kìíní wọn. Uncle Benz wà. èèyàn mélòó ló lè jẹ Uncle Benz. kéèyàn kọ jẹrẹsì lásán. àwọn ọmọ tálíkà Uncle Benz ló ń jẹ àbí bàbá ẹ̀ tẹ̀ lọ níṣẹ́ kékeré kan lọ́wọ́ ó ń gba sálárì ẹ wò wọ́n ti Ọbásanjọ́ ló bá gbẹ ẹ̀jẹ̀ fún wa Ọbásanjọ́ ló bàjẹ́ o tí wọ́n ń sọ̀rọ̀ lé ní ilé ayé ti bàjẹ́ o ta ló lè foundation náà ìwọ nínà Operation Feed the Nation ta ló ní fáàmù yẹn lé ní ṣebí wọ́n lé ní ṣebí ó sọ pé Operation Feed the Nation ni abẹ́ ìgbóyìnbó yẹn ká feed ìlú ńgbà tó kúrò mẹ́tọ̀ ó sọ di Ọbásanjọ́ farm ẹ wo bàbá tó ń pariwo ṣé oúnjẹ tó yẹ kó jáde mẹ́ẹ̀ ǹjẹ́ ó ta sílùú kò ta sílùú Amẹ́ríkà ló ń ta gbogbo ẹ̀ sí ṣé irú yẹn ṣé ọ̀rọ̀ wà lẹ́nu ẹ̀ gbogbo òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ bẹ̀yẹn Nigerian government ló ń sanwó fún tó ń ṣiṣẹ́ fún Ọbásanjọ́ ṣé wọ́n kọ́ ló bá jẹ́ ni. ó kó àwọn èèyàn sí ibi sí fáàmù ẹ̀ federal government ló ń sanwó iṣẹ́ wọn. gbogbo bísínẹ́sì tó ní tó gba òṣìṣẹ́ sí federal government ló ń sanwó ẹ̀ Buhari ló tàṣírí ẹ̀ ṣèbí yẹn ló fi lòun pẹ̀lú Buhari fi ń jà ńgbà tó wà bẹ́ẹ̀ ìyẹn ní wáyé pé federal government ló sọ gbogbo òṣìṣẹ́ private job tó ń ṣe ó dẹ̀ ní company throughout Nigeria ni o gbogbo state ló ti ní farm tó ti allocate fúnra ẹ̀ pẹ̀lú greediness. ẹ̀rí oúnjẹ ẹ̀rí kò ta oúnjẹ sí Nàìjíríà rárá. kò sí tààrà Amẹ́ríkà ló ń ta sóhun pẹ̀lú Jimmy Carter lọ́wọ́ in partnership gbogbo àwọn ọmọ ilé Jimmy Carter lọ gbé Ìyábọ̀ ilé Jimmy Carter ló ti lọ school. àṣẹmọ̀ pé ńgbà tá a wà lọ́mọdé yẹn ojú kára wa gan ẹ mọ̀ àmọ́ bó ṣe ń lọ ń gbòòrò ọmọ Awólọ́wọ̀ bó ṣe ń ṣe ọmọ Abíọ́lá bó ṣe ń ṣe ṣé mọ̀ náà bùkọ́ kò sí kan táwọn fẹ́ dánwò táwa náà ò lè dánwò náà ibi tó bá ti dúró àwọn náà máa dúró àpò kan lè wúwo jura wọn lọ àwa tó wá níwèrè rárá kò yé yín ìyá mi. ẹgbà mi ẹgbà bẹ́ẹ̀ náà tó bá déwájú wẹ́sẹ̀ tó bá ná $1,000 èmi kàn máa bùgá 200 ayé wà lágbo náà ni. mo mọ̀ pé $1 ń gbà yẹn pépà ní $1 ṣe rántí ṣá $1 owó ná $1 tẹ́lẹ̀ kí ló ń jẹ́ $1 yẹn túnde shillings là ń ná pounds and shilling. ó jẹ́ pépà. pounds and shilling là ń ná tẹ́lẹ̀ ìgbà tó máa gbé náírà yẹn dé náírà yẹn náà wọ́n fi bà ayé wa jẹ́ ni àwọn Ọbásanjọ́ yìí náà ló kó wá ìyẹn ló disvalue owó wa gọ́gọ́ di ọ̀la tẹ́ ń pè ní náírà ń sí tó fi ń ṣe yamayama yes wọ́n wá ra value shillings wa wọ́n wá gbé náírà lé wa lọ́wọ́ bá ṣe bẹ̀rẹ̀ sí ní ná náírà nìyẹn nígbà tá a dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ná náírà tẹ́ bá ní $1 lọ́wọ́ tẹ́ bá fẹ́ ṣe sí pound wọ́n á fún yín ní tẹ́ bá fún ọ ní $1 wọ́n á fún yín ní £1. pounds là ń ná ní Nàìjíríà tẹ́lẹ̀. pounds là ń ná náà wọ́n á fún yín ní £1.50 tẹ́ bá fún ọ ní $1 nígbà yẹn wọ́n á fún wa ní wọ́n á tún dá £1.50 fún wa padà ìgbà tó yá ó di 1 to 1 ó di $1 for £1.
ìgbà tó yá ó di 100 naira for 60 naira ó di 100 naira for 60 pound. ìdówó yẹn ti ń bàjẹ́ lọ ní àìnà àwọn kíní wá intercept àwọn ìdí àgbọn because gbogbo àwọn òṣèlú yẹn wọ́n ti jí náírà yẹn sílé rẹpẹtẹ báyẹn ṣe bọ́jú tí ṣèjì gé mọ́ lọ́wọ́ ni. pọ́ǹkan ókè pọ́ǹkan. pọ́ùn là ń ná tẹ́lẹ̀ àná náírà pọ́ùn làwa náà pọ́ùn lèmi dáyé bá tà ń ná. pọ́ùn ibi báyìí ni iná máa ń pè ní pọ́ǹkan pọ́ùn pounds náà máa ń pè ní pọ́ùn. pounds òyìnbó ṣe wá rí pounds tiwa ó tún wá nágbára ju pounds ti English lọ but pound náà làjọ ń ná but tiwa nágbára ju tiwọn lọ. Jẹ́ tiẹ̀. Hello. Mo ń gbọ́ yín. Nà pound tiwa náà pé pound tó ń ná bí pound náà ná ní Gibraltar àti Malta tẹ bá wo pound Malta ó nágbára ju pound ti bí lọ but pound náà ní gbogbo ẹ̀. Bọ̀ kì í ṣe orúkọ náà. Kì í ṣe orúkọ náà. Tẹ bá wo Scottish pound ṣe pé ó yàtọ̀ sí English pound ṣe pé pound náà ní méjèèjì. Ṣé wọ́n lè ná pounds Nàìjíríà ní bíbá yìí nígbà yẹn? Ànáwó wá dájú tí wọ́n lọ kì í ṣe owó a máa ń kó wa wá bí ni àbí kí ni kí n sọ yìí à ń ṣe owó ńgbà tá à ń ná pound yẹn. Mo mọ̀ ṣé mo pé pounds náà ni mo ní ṣé wọ́n lè ná níbí ṣé wọ́n lè ná. Àní wọ́n accept ẹ bí ṣé ẹ lè ná Scottish ní London ṣe bí ẹ ná ṣé ẹ lè ná ti England náà ní Scottish ẹ ná a máa ń kó wá bí wá náà ni ìyá mi à kì í ṣe owó kò sí kan tó ń jẹ́ foreign exchange wọ́n ń gbà lọ́wọ́ wa pound náà ni kọ́lọ́kọ́ yàtọ̀ ó dẹ̀ nágbára ju àwọn lọ but pound náà ni gbogbo ẹ̀. Pound là ń ná pound and shilling là ń ná kò àwọn businessman wa kì í ṣe owó wọ́n máa ń kó wọn wá bí ara nǹkan tó fẹ́ rà ni wọ́n ń gbà lórí títì wọn everything bó ṣe ń gba tẹ́bá dẹ̀ dé Nàìjíríà náà tẹ́bá mú pound tí wọ́n náà wá wọ́n ń gbà kò sí ìgbà tó ń jẹ́ à ń ṣe ìjẹ ẹ̀yẹn nínú kò sí ìgbà tó di náírà la bẹ̀rẹ̀ sí ní ṣe foreign exchange. Nǹkan bẹ́ẹ̀. Ẹ̀yìn náà rí pé nǹkan bẹ́ẹ̀. Ọbásanjọ́ yìí ló dàrú Ọbásanjọ́ ló dàrú ayé wọn lọ change ẹ̀ sí náírà. Mo máa ṣe máa ń gbọ́ pọ́n kan pọ́n méjì pọ́n yẹn tèmi máa ń rò ní pé bóyá àpò gbà tó yá di àpò kan. Ẹ̀wẹ̀ ẹ̀kẹ́ ẹ̀ mọ bí tápò kan ti wá nígbà tí náírà wá di náírà méjì fún £1 ló wá di náírà méjì àpò kan ibi tí àpò kan ti bẹ̀rẹ̀ nìyẹn. Ìgbà tí ó di pé à ń ṣèjì náírà tẹ́gbó di 2 naira for £1 tó bá ti wá fún yín ní 2 naira wọ́n ní àpò kan nìyẹn £1 tó bá fún yín ní mẹ́rin wọ́n ló dàpọ̀ méjì bó ṣe yí àwọn ìyá yẹn nìyẹn gbà yẹn àwọn ọmọ mímí. Gbá wọn. Ibi tá na bàbá yìí àwọn bàbá yìí ló bá yẹ gbogbo ló bá wẹ̀yẹ o tó gbéjọba fún Ṣàgàrí báyìí wọ́n fọ́ọ̀kì gbogbo ẹ̀ up ni. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Ṣé ká wá sọ wípé ó dìgbà tá a bá padà sí pọ́ùn kí ayé wa tó tún dá a bá. àti oúnjẹ tẹ́lẹ̀ láti north irrigation farming orí Ṣàgàrí ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú Ọbásanjọ́ kí kò sí nǹkan tó jẹ́ pé north ń kó tòmátò wá kìíní gbogbo ẹ̀ làwọn ń gbìn fúnra wa. So ńgbà tó dorí wọn tó bẹ̀rẹ̀ irrigation farming ní north wọ́n bẹ̀ sí ní tọ́kù wa jẹ́ wọ́n bẹ̀ sí ní lé sọ pé káwọn èèyàn kúrò lóko sọ níbẹ̀ sí ní kọrin kò ságbẹ̀ mọ́ lóko because nǹkan tí àgbẹ̀ ti wá fẹ́ tà ní £1 wọ́n ti lọ kó wá láti north wọ́n ní kó máa rà ní 10 kọ́bọ̀ ẹ̀yin náà wò ṣé àgbẹ̀ máa dúró sóko bàbá yìí náà ló bàjẹ́ bó ṣe lọ ìfẹ́ owó burúkú nìyẹn tó gbẹ́ omi kí ló ń jẹ́ irrigation farming wọ́n gbẹ́ omi tó ẹ pé ó lè gbà ní inú igbó kọjá ẹ̀wọ̀n pé wọ́n nú mi so wàá lè máa gbìn nǹkan fún wọn ọkọ̀ kówó lọ sọ́ọ̀mù yẹn ọkọ̀ billions of naira jẹ́ ọkọ̀ pa sàlẹ́ńbí jẹ́ fáwa bàbá yìí mọ̀ ń pa ẹ̀ ṣé kò mọ̀ ń pa ẹ̀ ní ṣé wọ́n ní irrigation farming ní náà ti tẹ́lẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé wọ́n kó oúnjẹ wá láti náà ti fún wa tẹ́lẹ̀ ó ti màálù Yorùbá là ń jẹ màálù àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tẹ́bá ní màálù ó dàbí kẹ̀tẹ̀ ó sọra gan wọn kó màálù wá fún wa tẹ́lẹ̀ bàbá ní gbogbo ẹ ti bẹ̀rẹ̀ wọn kó màálù wá fún wa tẹ́lẹ̀ wọn kó oúnjẹ wá no nothing like that
ẹ̀tẹ̀tẹ̀ pé oúnjẹ tẹ bá rà má tún kó fún yín pé ká ẹ gbà sí lórí. Gbogbo wa la máa ń ṣe àgbẹ̀ lẹ́yìn ilé wa táwọn àgbẹ̀ àwọn kan kéékèèké ata ẹran ebi ò kí ń pààyàn náà because ok tẹ́bi bá parí tó bá ti dalẹ̀ ẹ máa jí adìyẹ a máa jẹran gbogbo a máa jẹun mọ́jú a máa ní oúnjẹ ńjọ́ kejì tá a máa jẹ lọ́sàn-án tẹ́bi bá tẹ̀wá tẹ́ pé ebi ń pààyàn ìyá mi lówó bàbá mi lówó tó bá ti dalẹ̀ tá bá mú chicken gan ẹni tó ní chicken kò mọye chicken tó ní kò ní wá ooo àtúwà jẹ́lẹ̀gbẹ́ báyìí kò ní mọ̀ pé chicken òun là ń jẹ ẹ wo kò wọ́n múlẹ̀ ayé lè nà everywhere lẹ́ ti lè jẹun ẹni ilé tẹ bá kàn báyìí tẹ bá níbi ń pa ẹran máa ní kẹ́ jókòó ni wọn ò mọ iye wọn jókòó ọmọ mi wọn máa lọ gbóúnjẹ fún nígbà tá a wà lọ́mọdé ẹ̀mí èèyàn tó ń jẹun lè wà ní àwa náà dẹ̀ ń jẹun lé àwọn ẹlòmíì ó ti ṣọ́ọ̀jù ní wíkẹ̀ndì ìyá mi àwọn ọmọ kéékèèké sàárà àtàmà ẹ̀yin ẹ máa sọ pé ẹ ti yó ládùúgbò ẹ kí wọ́n máa jẹ sàárà kiri ìyá bèjì wọ́n ń ṣe sàárà lọ́dọ̀ ìyá bèjì ìyá kiri kan ń ṣe sàárà ẹ máa bọ bẹ́ẹ̀ ṣe ń jẹ́ ó lọ́mọdé owó wà ń lo ẹbọdì ń gbádùn kò sí stress bàbá yìí ló bàjẹ́ àtijọ́ tó ti gbé fún bàbá yìí ní 1970 ṣe 76 ló débẹ̀ tó ti bàjẹ́ Ọbásanjọ́ ni ó kọ́kọ́ mú gbogbo àwọn Yorùbá tó wà nínú ibẹ̀ yẹn tó da ó lé gbogbo wọn dànù wá kó òun nìkan ló kùnà ó lé gbogbo wọn dànù ó bá yí wọn jẹ́ fáwọ́sá ṣé ló máa ń tà ṣe wọn fún wọn obìnrin ni bàbá yẹn náà obìnrin ni mẹtálítì obìnrin lónìí náà. A máa rojọ́ bí ẹyẹ. ọmọ máa tà ṣe tẹ́ bá ti sọ̀rọ̀ fún wa olófòófó ó máa lọ sọ́ọ̀lù olófòófó àgbàlagbà tó máa lọ tàṣírí lẹ́yìn. Ṣọ́ṣọ́ṣọ́ ló wọ̀ kí o ṣọ́ṣọ́ṣọ́. A ti sọ fún wọn pé òun á sọ lójú yín ẹ̀dẹ̀ mọ àwọn yẹn wá tì síwájú àwọn yẹn gbọ́n jù lọ pé èyí ṣọ́ àwọn ní òkè kó máa bọ̀ tó bá ti sọ wá báyé bọ́dà ẹ̀jẹ̀ lójú ẹ̀ wá fa àwọn mọ́ra. Ẹ rí pé kò sí sẹ́ẹ̀tì ẹ̀ tó jẹ́ Yorùbá ni tó wà ní kálíbà bàbá yẹn tó nẹnu òun dà tó jẹ́ sójà ó báyé gbogbo wọn jẹ́ bàbá yìí ló destroy gbogbo ó destroy wọn ni. Ìwà ń sọ fáwọn. Ohun tí a bá ṣe lé ní ọ̀rọ̀ ìtàn ni yóò dà lọ́la ẹ dákun ẹ má gbingi oró ewé ń bọ̀ o. Ìwé ń bọ̀ o. Ẹnìkan ní kámẹ́rà súnmọ́ mi kámẹ́rà ò súnmọ́ mi o look at my hand. Ewé la wá sí náà ewé la jẹ́ sí ń gbà yẹn. Ìwé òun náà sọ fún mi. Ọwọ́ mi gùn ó ti. Inú mi dẹ̀ dùn tó wà láyé ó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Kámẹ́rà jìnnà wà lọ́wọ́ mi mo ṣe ṣọwọ́. Kò sí kan tó jẹ́ pé wọ́n ń paná Nàìjíríà tẹ́lẹ̀ kò sí kan tó jẹ́ bẹ́ẹ̀. Èwo ni kámẹ́rà súnmọ́ mi bẹ̀ ṣo fẹ́ wò mí dáadáa ni wàá sọ pé o fẹ́ wò mí pé. Kò sí kan tó nígbà táwọn àlọ́mọdé kò sí kan tó jẹ́ pé wọ́n ń paná ní ẹ̀tẹ̀ nímọ̀ pé wọ́n paná. Lápolówó àwọn ọmọ. Láàrin 20 minutes wọ́n ti mú dé padà tó bá ti fẹ́ paná wọ́n máa ju táwọn èèyàn tó lè bí ẹ̀ lọ wọ́n máa anáàsì lórí rédíò fún wa wípé wọ́n máa paná fún wọn náà wà ó ládùúgbò báyìí o sórí ìwọ tó bá fẹ́ ṣe nǹkan kó sáré ṣe ní time báyìí wọ́n máa anáàsì iná tọkàn iná tí ó tọ́ wá di iná tó pé kò sí mọ́ yìí wọ́n máa anáàsì fún wa a máa paná o Nàìjíríà wá di nǹkan tí ò sí náà ó dìlú olóòórùn ó dìlú tí ò sí káńsù wọn a máa ń kọ́ ní kọ́lọ́mọdé táwọn jí yàmùyàmù táwọn jí yàmùyàmù táwọn yàmùyàmù wọléwọlé àmì ọ̀tọ̀ yàmù wọléwọlé ń bọ̀ táwọn jí yàmùyàmù wọléwọlé. Iṣẹ́ kí ló ń bọ̀ wá ṣe. Wọ́n dẹ̀ máa jáwèé fún wọn máa dákẹ́tẹ̀ wọ́n máa wọ níkà kó àwọn ọlọ́pàá wa tẹ́lẹ̀ wọ́n ń wọ trọ́sà níkà ló máa ń wọ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ gbogbo ọlọ́pàá àti báyé bí àwọn kọ̀mádà wọn ló máa ń wọ trọ́sà gbà yẹn gbogbo ọlọ́pàá níkà ló máa ń wọ̀. Aṣọ́gbó dẹ̀ wà kò sí ti ń já aṣọ́gbó mọ́ nìsín. Wọ́n wọ trọ́sà uniform ayé àtijọ́ yẹn ó dàjẹ́ tó wọ́n sì ń lọ. Kàkí brown. Wọ́n bá gbọ́ ẹ̀jẹ̀. Ọlọ́run ṣàánú fún wọn o. Àwọn ọmọ òde òní wọn ò ní ẹjọ́ kankan láti ro wọn ò dẹ̀ ní ẹ̀bí kankan ẹ̀yin tẹ́ bá dá wọn lẹ́bi tó bá gbé yín ṣe pé wọ́n right tó bá bá yín sọ̀rọ̀ yamayama wọ́n right ẹ̀yin lè bá yé wọn jẹ́ ẹ̀yin lè tún àná ṣe
tẹ́ni fi bàjẹ́ ẹ̀rẹ̀ ṣe wà láyé ẹ̀yin ni o because consequence nǹkan tá ẹ ṣe sílẹ̀ òun là ń jẹ o ẹgbà nígbà tó sọ pé children are the futures of tomorrow téèyàn ti 65 tí ò tí ì níṣẹ́ lọ́wọ́ tí kò ti wọ retirement age gbélé tí wàá jẹ́ future of tomorrow táwọn tó sọ pé their future of tomorrow àwọn lọ́sìn wà ń pààrọ̀ àwọn bá sọjọ́ ṣé ẹ̀mọ́ èjì tọ́mọ bá sọjọ́ máa wà ní first born ẹ̀ ṣé kò ti kọjá retirement age ṣó gbà fún kó wá sí position ẹ sọ̀rọ̀ so oògùn orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ẹ̀dá máa ń kọ́ pé àwọn ọmọ yìí ń bá yé jẹ kìnnì kan ṣe gbádà ṣe ẹ máa ṣépè fún àwọn kéékèèké ẹ̀yin lẹ kọ́ sí orí yín lẹ ṣépè fún indirectly wọ́n pe kìnnì kan ní direct impact indirect impact yes èyí tó wà ń lẹ̀ yìí direct impact wá ní direct impact yín ni because emoji tó ìjọba ṣẹjọ́ mi tí tó èjì mi ló kàn yes. wọ́n dẹ̀ sí wá bẹ̀. nísàlẹ̀ odò táwọn wíjì táwọn. ẹ̀yin àgbàlagbà tẹ wà láyé lẹ́nìí ẹ̀yin ni ilẹ̀ báyé jẹ́ iṣẹ́ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn nǹkan tẹ kọ́ wọn ló ń ṣe tẹ bá kọ́ wọn dáadáa àbáni dáadáa burúkú lẹ kọ́ wọn náà àwọn ọmọ tó ẹ̀fọ́ ní fiction àwọn ọmọ tó kọ́ ń ṣọ́gùn fílẹ̀ ayé wọn ni àwọn ọmọ tó benefit anything from the country tẹ́ẹ̀tì structure lé ayé wọn tó ọmọ ìgbésí ayé àwọn ọmọ táwọn náà bí lójú wọn ọmọ wọn ń jẹ̀yà àwọn ń jẹ̀yà lójú bàbá wọn tún jẹ̀yà ẹ̀yin jẹ̀lẹ̀ wà nídìí agbára ẹ wá ń sọ pé wọ́n balẹ̀ ayé jẹ́ ṣé ọlọ́run ló make a decision fún lu ni àbí president ẹ̀ẹ́dẹ̀ lórí kẹ́ ẹ ṣe nǹkan tó right ẹ bá fẹ́ yọ ìyà kúrò lọ́la ẹ yọ kúrò wàhálà ẹ kò máa make policy ní ó tán ẹ ṣáàrí Traoré bó ṣe ń yọ ìyà kúrò ẹ̀yin dẹ̀ sì fìyà ń jẹ wá Nàìjíríà ṣé Traoré ṣó lórí méjì ni àbí ọlọ́run ló ń control Traoré tí ó control ẹ̀yin normal ẹ yà wèrè ẹ mo sọ yín mo dúró ìyá mi anybody can take the stage. ẹ ṣeun ẹ kú òun. ìyá mi mo fẹ́ tẹ̀wọ́ pàpà pún ni máa ń like fèrè ni mo fẹ́. ẹgbẹ́ ayé. Hello, can I talk? Can I speak yes, now? Yes, free. Okay. Good afternoon, everyone. Afternoon. Well, to my own opinion about Tinubu government, well, I have a lot of things to say because I'm not a Yoruba person. But Nigeria program. We are not doing those only in Yoruba. I know, but you know when some people now when you tend to cite some things, will say maybe you are this because you are Yoruba, you are that. So but I'm not trying to speak from that perspective. But what I want to say is that depending on, I know that yes. But one thing is this. I know that maybe the president have not done up to maybe 80% or thereabouts, you understand? But I understand one thing about, you have this regional stuff like when someone from the north will be a president, and when someone from the Yoruba side will be a president. And again, the technological aspects of Nigeria always improves when someone from the Yoruba side becomes the president of this country. I'm not saying, but that should be enough for, you understand? Like, when it was Obasanjo time, I think that was when
phone and all this internet stuff came to life, like pretty well came to life, you understand? And when the thing came out, and it was a lot of criticism for him. Tap, please, I just double tap. Oh. Everybody can remember that, you understand? But as at that time, that thing was coming out, it brought a lot of negative thoughts to Nigerians and a lot of bad name to that man at that time, you understand? But today, everybody has forgotten. The thing is not everywhere, which we are using to express our rights and obligations, connect with people so easily. You understand? But as at that time, people were criticizing that man. I can say that even if I was little, I don't have that brain. So, what Tinubu is doing, as at now, majority of Nigeria will not get to see it now, but in time to come, they will understand what is going on. Like, they will understand that what the man is doing, not trying to do, because it's what he's doing, will be beneficial to us in like probably 10 years from now. You will see the great light that he has done, or something he has done, and it's a good foundation it's going to lay. Though now we are not getting the instant results for everything that he's doing, but I know that in time to come, you know that people now, when your person you like they don't win, you tend to go against that person, and whatever is coming up from the person that you don't like it. You understand? So, and Nigerians are this kind of people that, okay, someone will just tell me that everything about the government is bad, and that is a lie. You cannot tell me everything about the government is bad from A to Z. It's just like tell you somebody that is bad. There's always a good side of a person, and there's always a bad side of a person. Maybe the bad side is higher than the good side, or the good side is higher than the bad side. But based on sentiment, tribalism, and all of that, people don't ever want to pick up of a good side, because they just hate the principle. They just want to hate everything. Even if they tell you this side is beneficial, they don't want to listen. They are just being ignorant of it. You understand? So, okay, we have been in this country for a very long time. And no refinery has been working. Like, no refinery has been working properly. So someone comes in and a refinery has started working. And not just the refinery is working within Nigeria, producing for other countries. And this refinery we're talking about is in between number 1 to number 5 in the world. If a woman, which one? This Nigerian one or Dangote? And I want to say something. Now. You know that government supports. No, I'm just asking you. It is. Yes. Which one? Is the Dangote refinery I'm talking about. If not the help of the government, Dangote refinery will not be working. I can tell you that, because the government have rights to shut down any refinery, to shut down any company, and not to support any company and ask any company to leave. If not the support of the government. Hello. Can you hear me? Mo ń gbọ́ ẹ̀ṣẹ̀ bí ó ṣáà ń gbọ́ Yorùbá, ó gbọ́ Yorùbá tí mò ń sọ, èmi ò lè sọ, mi ní sọ èdè tó wọ́n sọ. Èdè Yorùbá mi tó ń gbọ́. Tó ń gbọ́. I came up because of the man. Queen Adewa, Kalejare. I came up because of the man. Shembom. Okay. You see, these people, they are part of this. They are part of the people that doesn't want this country to be better. You understand?
So you came up where you are telling us that all this thing is not the president's fault, it's not the government's fault. So tell me one thing that this government has done to benefit, or that one way or the other the citizens they are benefiting from. The masses, the poor, the low class masses in the country. Tell me one thing that they benefited since the emerge of this government. Tell me, just mention one thing. I want to let you understand something. I want to let you understand something. Now let's take it back. To when they introduced technology, phone, the social media. Then in Obasanjo time, how much was SIM card and how much was the phone? My guy. See. You are making no sense. You are making no sense. I'm asking you about this regime. You are bringing me back to Obasanjo. I want to tell you something. Wait, nah. It's not. You are not making any sense here now. You are telling me about Obasanjo regime. Obasanjo brought GSM, he brought telephone, and we are still enjoying that same thing till now. What is that thing that this? That is what I'm. Okay, wait. Wait. The first year GSM came to Nigeria, did you afford it? Did you buy it? The first year Obasanjo brought GSM to Nigeria, did you buy it? No, I did not buy it because it was expensive. Why did you not buy it at the first year? Was it not too expensive for you? Because it was expensive. That is what I'm telling you. That's okay. Now let me bring you back. Let me explain. Let me bring you back. No. See, I understand what you want. Let me explain something to you. Let me bring you back to that same Obasanjo. That is brother. That is why I asked you. Hold on. You want to go through that route? No, wait. You want to go through that route? We are talking about Tinubu, and you are bringing Obasanjo to the picture now. Now let me bring you back. Let me bring you back to that Obasanjo regime. He brought GSM that you and I were enjoying now, and he paid off all our credit. He paid off all our credit before he left that position. So right now, Tinubu left. Tinubu. So, but he's doing more damages than. Oga, let me tell you. Wait, listen. Wait, what he met in the government now. Wait. Let me tell you. Let me tell you. If an older person is here, I need someone I need an older person, like someone that is very old. My brother. I was old enough during the Obasanjo regime. Okay, why did you not afford the GSM the first year it came out? So can I tell you why? I couldn't afford it? Why? Okay, fine. Just like when they brought out Tesla now, it's not everybody that can buy Tesla. But time will come that everybody will be able to afford it. Because time will come. When they break, I'm explaining to you now. You said it. Listen. You don't allow somebody to explain. You ask question. Let me explain. I'm giving you an instance now. I'm using Tesla as a case study. Tesla is manufactured by what's the name? Elon Musk, right? So now it's only the rich that can buy Tesla. But time will come that you see that Tesla, it will become like bread that anybody can afford. So just like that same GSM of 30 years ago, 20 years ago, 10 years ago, it's not the same GSM of now. Do you understand? Do you know even there was a time in Nigeria that you have to gather money to buy SIM card. Ordinary SIM card, it costs you more than 10,000 naira. Then, as at then, but now you can get SIM card for free now. As low as maybe 50 as low as 500 naira or 1,000 naira, you can afford a SIM card now. You know, that is how things. That's how things works. You know, as time goes on, things we let me explain. Things we devaluate as time goes on. But now we are talking about Tinubu regime. This is 3 years in office. What has market women benefit from this Obasanjo Tinubu regime?
At least we are talking about what we benefited during Obasanjo regime. You know, which is the record is there now. But listen now. Listen. The time Obasanjo was there. Okay. The time Obasanjo was there. If you ask anybody at that time that what have you achieved from Obasanjo regime, they will tell you nothing. My brother. They will tell you nothing. Listen. Let me tell you. That is a lie. Let me tell you something. That is a lie. Even down to good luck. Obasanjo, wait. Let me tell you. Obasanjo let go our debt. You remember that Obasanjo let go our debt. It's not about do you know how much Nigeria was owing during Obasanjo regime? No, it's not that one. The time of Goodluck Jonathan. I want to tell you something. GSM on our debt. It's not. I'm not talking about that one. The time of Goodluck Jonathan. The time of Goodluck Jonathan. The time of Goodluck Ebele Jonathan, the ex-president. Yes. Do you know that? Is it not people that said Goodluck should go back to his village? Is it not people that went to go and buy caskets? Wait now, let me talk. But it's the same Tinubu now. It's the same Tinubu now. It was the same Tinubu now. I'm coming. Let me talk. It was the same Tinubu now. The time of Goodluck. I'm a Bayelsa man. The time of Goodluck Jonathan. It was the same. It was people that said Goodluck cannot handle security. It's not. Wait now. But is this same Tinubu you are supporting now? But the same Tinubu that you are supporting now. And Jonathan handle it, yes or no? Of course. Okay. Handle it. Did Buhari handle it? The same Tinubu that you are supporting now. Did Buhari handle it? Yeah, but Buhari cannot handle it because how can you expect a Fulani man to kill a Fulani man? Fulani is Jonathan. Are we normal? Jonathan. That one is not Fulani. The president. They should forget about that one. If any president enter tomorrow, the ones that don't like him from the east, we say this person is bad. If another person enter tomorrow, they will say, me, I know all these things. The time of Goodluck, they went to buy casket in the east and they wrap it with Nigeria flag and they buried it. Nigeria is dead. It was Tinubu that started it. It's a lie. People from the east. It was people from the east. My brother, not people from the east. He's from the east. I know what I'm saying. People from the east. It's people from the east that did it. It's a lie. All of them conspired against conspired against Goodluck. That Goodluck cannot handle this one. Goodluck cannot handle that one. They said proper village. Now, what are He's done nothing. He's from the east. I know that. I know what they're capable of doing. He's from the east. Pastor Adeboye from the east. He's from the east. Is Pastor Adeboye from the east? Is Pastor Adeboye from the east? That one was a protest. Many people went against Goodluck Jonathan. Okay, I know what I'm telling you now. Now it be Boko Haram. Not it's Boko Haram, but the people that did not support him. Who be kidnappers? Now it be kidnappers. Small. Who they disturb everybody? Let me tell you. You have to go straight forward, please. Before, let me tell you something. Before you are just digressing, my brother. Let's take. No, my brother. Let's go back to that issue of Tinubu because that's what I'm interested. Are you Yoruba? Are you Yoruba? Where are you from? Confirm one. I'm from Ogun State. I'm confirmed Yoruba man from Ogun State. So let's talk about that Tinubu. That's what brought me up because me, I don't want to hear where anybody will praise Tinubu. I will get it down with you. Wait. Tell me now. I want to tell you something now. So what is that good thing that Tinubu? The time that what is that good thing that Tinubu removed subsidy? I want to say something. The time that Jonathan removed subsidy, what happened? Who stopped him from removing subsidy? He tried to remove subsidy, but who stopped him? Who stopped Jonathan? Is it not Nigerians?
Is it not Nigerians? Not Nigeria. No. It's not Nigeria, it's the Fulani. It's Nigerian people now. It's Tinubu. It was Tinubu that Nigerians. It's Nigerians like me and you. My brother. So now it's Nigeria, not Tinubu again. It's not Tinubu. It's now Nigeria. Right? Okay. Wait. Is it only Tinubu that single-handedly walked down to that place to do it? Is it not other with other Nigerians? Yeah, but he led the protest. It doesn't matter who led the protest. Who followed? Did you forget to occupy Nigeria? Wait, who followed? Who lead the protest matter? Who lead the protest matter? Who followed? A protest does not have a leader. No. Who followed? Oh, he's a liar, my brother. You always take the leader. You don't take who followed. You are a liar. You are a liar. They should not see. One thing I should tell you, even if it's an Igbo man that won the election, No. Igbo man cannot become a president of Nigeria because they are minority in 3 tribes. And I know. Wait. I'm just saying. And maybe things did not go as far. Maybe they started having bombing, having a clash, killing, and all those things like this. We are not supposed to be talking like this. What we have to be doing is to divide the nation. Better pass. Divide the nation. We are tired of this going back and forth. My brother. See, if you want to defend Tinubu, you need to go and learn from other data boys. You understand? I believe that you are not mature enough to know how to manipulate people. You know, to be able to defend Tinubu because I'm not listening. Other data boys. Because you are not even defending. I'm not manipulating you. I'm not telling you. Maybe you should for you to like him and all of that. No, wasted 3 years you don't now. What has he done for the wasted 3 years? What I am trying to tell you, okay, what has he done for the wasted 3 years now? Yeah? What has he done for the wasted 3 years? Okay, wait. I want to ask you one question. Let me ask you one question now. Let me ask you one question now. If you are above 40 years, if you are let me ask you one question. Everybody that is here, I want to ask you one question. Hold on, bro. If you are above 40 years, what has the government done for you? Wait now. Me, I'm not living in the country. Answer now. Do you know? I'm not living in the country. Wait, do you know Tinubu has borrowed more than? That's what you say. What have you done to the government as well? What have you done for the government? I'm giving that. I don't know. Collect it. Let me. Ẹ̀yin olólùfẹ́ ẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.